Hi everyone, welcome to my channel. Akínyìn o bàbá. Yes sir. Ẹ jọ̀ọ́ bá wa sọ bí ẹ ṣe jẹ́ fáwọn tó ń wò yín o. Èmi ni ọba ìṣòro ọ̀run ọba àdó Ilé Ifẹ̀. Ẹ ṣeun bàbá wa. Ẹ jọ̀ọ́ bá wa sọ fún wa báwo ni òrìṣà tí ẹ̀ ń sọ̀rọ̀ báyìí ṣe jẹ́. Mo kọ́kọ́ ṣèbà lọ́wọ́ bàbá mi ọba Adéyẹyè ẹni tọ̀jàjẹ́ Ògúnwùsì tó fi mí síbí. Òrìṣà tí mo jókòó tì yìí tán fi mí sí dẹ́ ó ní ọ̀run ọba àdó níbi táwọn Benin ti lọ Oǹdó Ẹ̀rí Ọ̀fà Adó ìlú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni nígbà wáṣẹ̀. Ìlú àwọn mẹ́tẹ̀ẹ̀ta nígbà wáṣẹ̀. ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́. Benin ọmọ bíbí Ilé Ifẹ̀ ní Benin kó tó di pé wọ́n lọ fi sí ìlú bí tí wọ́n ti ń jọba ní ìsinyìí. Oǹdó ọmọ bíbí Ilé Ifẹ̀ ni torí àwọn ní ìbejì àkọ́kọ́ tá a kọ́ rí nílẹ̀ Yorùbá. Benin àti Oǹdó a ní ìbejì àkọ́kọ́ tá a kọ́ rí nílẹ̀ Yorùbá. Àwọn méjèèjì ìbejì ni wọ́n. So àwọn méjèèjì yìí Ilé Ifẹ̀ ni wọ́n ti lọ kán tó lọ tẹ̀dó. Ibi tí wọ́n gbé láti jọ́ nìyí. Ẹ ṣeun. Ẹ ní pé ibi tí àwọn ìlú mẹ́ta yìí tí wọ́n gbé kí wọ́n tó lọ Ilé Ifẹ̀. Tán kò Ilé Ifẹ̀ bẹ́ẹ̀. Kán tó kúrò nílé Ifẹ̀. Ẹ ṣeun bàbá wa. Ẹ jọ̀ọ́ àwa ń sọ̀rọ̀ nípa òrìṣà. Òrìṣà tẹ́ gbé lọ́wọ́ yẹn, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé nípa òrìṣà yìí fáwọn tó ń wò yín. Òrìṣà yìí ní agbára gidi. Agbára ẹ̀ pọ̀ púpọ̀. One, gbogbo àkún tán lè máa lò gbogbo àgbáyé. Mọ́sálásí ni o, chọ́ọ̀chì ni o, wọ́n ṣe márèjì ni o, wọ́n ń lo àkún ni o, ọmọ ọ̀ràn ọba àdó ní gbogbo wọn. Pátá torí òun ló ní àkún. So ìdí yẹn tó yẹ pé ògbéyàn ọmọ òrìṣà ni wọ́n. Wọ́n náà fi kèfèrí bímọ ìgbàgbọ́ náà fi ń wò ní ìsinmi. Gbogbo àwọn ọmọ èèyàn pátá dé òkè òkun dé gbogbo ẹ̀ ọmọ ìlú Ilé Ifẹ̀ ni wọ́n. Ìdí yẹn tó jẹ́ pé àwọn gbọ́dọ̀ gbéyàn ṣépè ní Ifẹ̀. Wá ẹnìkan kì í bá Ọọ̀ni yòdì torí òun lólórí gbogbo wọn pátá. Òun ló ń fún ọ lóúnjẹ. Ó kan ọdún tá a máa ń ṣe bàbá ló máa fa owó tá a máa lò. Eléyìí tí mo máa lò báyìí mo ti lọ gbà á tá a máa fi ṣe ọdún yìí. Ìdí yẹn ló jẹ́ pé ẹnìkan kì í bá ọba yòdì. Èèyàn kì í bọ̀ níjà. Ẹ̀dákẹ́dà tó bá ń bọ̀ níjà àkúnni ti rúmọlẹ̀ àńkọ́bù ní tẹni ló máa jẹ́ fún irú ẹni bẹ́ẹ̀ torí pé ẹnìkan kì í bá Ọọ̀ni yan òdì ní Ilé Ifẹ̀. So òrìṣà yìí olóni àwọn mẹ́tẹ̀ẹ̀ta Benin, Oǹdó, Ẹ̀rí Ọ̀fà Adó. Tẹ bá wò ní ilẹ̀ Yorùbá ní òní tí ìbá ṣègbà tí bàbá wa Adéyẹyè Ọ̀jájá Ògúnwùsì tó wá dá àkún ẹ̀ padà sí Ifẹ̀ àwọn Benin ti kó lọ tán. Àwọn Benin ló ń lójú àti Oǹdó bàbá ló wá dá padà sí orí ìrun báyìí. Ó ló jẹ́ pé àrẹ̀mọ ló máa ń jọba ń Benin tó bá dẹ̀ ti gorí ìtẹ́ yẹn wọ́n gbọ́dọ̀ mú wá síbí kò gbọ́dọ̀ fẹsẹ̀ kanlẹ̀. Ó lè wà nú ọkọ̀ ká ṣe gbogbo àròtá máa ṣe. But ọba Oǹdó lè wá kó fẹsẹ̀ kanlẹ̀, Ẹ̀rí Ọ̀fà Adó lè wá kó fẹsẹ̀ kanlẹ̀ torí pé ó ní ibi tí wọ́n jọ dé sí nígbà wáṣẹ̀ tí a gbọ́dọ̀ máa sọ lórí afẹ́fẹ́. So òrìṣà yìí ní ayé àtijọ́ táwọn èèyàn bá rí ọmọ bí Ọ̀ṣun omi ẹ̀nà máa ń bù nígbà yẹn náà máa fi wẹ̀ wọ́n lẹ́sẹ̀. Nígbà tí ọba Dẹ́tà gan wá lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ abomi yẹn fún ọ lọ sí ìlú wọn nígbà COVID-19 tó nígbà bàbá ti lè ṣàdúrà sí gbogbo nǹkan tán pátá ó ti dàṣẹ tàbá ti gbé déwájú ẹ̀. So ọba Warri bàtò náà wá the same thing
ọba Benin náà òun náà ti wá bí olójẹ́ pé ẹ̀ẹ̀kan ni ọba Benin gbọ́dọ̀ wá síbí ẹni tó bá ti jọba Benin ẹ̀ẹ̀kan ló gbọ́dọ̀ wá síbí kò tó gbọ́dọ̀ wá síbí mọ́ nínú ìtàn nígbà tí ó ti kó òǹlé tó ti lọ so ìdí nìyí tí Ifẹ̀ fi jẹ́ olórí tá a bá kàn ráwọn kan tán sọ pé àwọn lolórí àwọn rí ní ayé bàbá ànágbà tí Aláàfin ìgbà yẹn ń sọ pé àwọn ni olórí báwọn náà ṣe fẹ́ gbà ṣé àwọn ló ní àkún Ifẹ̀ ló ní àkún látọ̀dọ̀ ọ̀rọ̀ Bàdó kò dẹ̀ sí àkún dẹ̀ jẹ́ àfihàn fún ènìyàn bóyá olóyè ní ẹ o bóyá ọba ní ẹ o tán bá ti rí ní ààrẹ wọ́n ti mọ̀ pé ní àmì ẹni yìí ẹ wò tán bá ṣègbéyàwó wọ́n á gbà kún sọ́rùn náà máa mọ̀ pé àwọn ẹni yìí wọ́n ń ṣayẹyẹ gbogbo ènìyàn ọmọ òrìṣà ni wọ́n pátápátá ìdí òrìṣà náà ti bí wọn bọ́tẹ̀ ìgbàgbọ́ ni wọ́n fi ń wò wọ́n adẹ̀wà dúpẹ́ pẹ̀lú bàbá wa Ẹnìtàn bó ṣe wá ń dàsẹ̀ ń padà táwọn èèyàn dẹ̀ ń padà sí díẹ̀ tán padà sí ìdí àṣà yìí dípò wá ń gbé ní arugẹ adúpẹ́ ọkọ̀ wọn ò ní forí sọ́gi o. àṣẹ yes àṣẹ ẹjọ́ bàbá wa ẹjọ́ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ òrìṣà tá à ń sọ̀rọ̀ ń báyìí ẹjọ́ bá sọ orúkọ òrìṣà yìí lẹ́ẹ̀kan sí kó dùnà kó káwọn èèyàn lè mọ. Ọ̀run ọba Àdó. Ọ̀run ọba Àdó Dọ̀pọ́ndérí. ọpọ́n tá ń sọ yìí nígbà tí Ọọ̀ni bá ṣe gbogbo ètùtù tán tó jókòó sórí ìtẹ́ ọpọ́n yìí ni wọ́n máa ń dé kányìn nítorí àkùn ìbíní ló fi parí sí òun náà máa dé kányìn ọpọ́n yìí la máa dé ìdí nìyí tó yẹ pé ọpọ́n yẹn bẹ́ẹ̀ ṣe bá nínú òrùn àtòjò yẹn tí wọ́n bá kàn ẹnu gbàtẹ́ débi atẹ́gùn máa ṣí dànù tó bòrùn sí ń pa wọ́n lẹ́ni tó jò pa tí òrùn ò pa àwọn Yorùbá bàbá wa sọ pé ìṣẹ́ ló máa pa ìṣẹ́ ò ní pa wá o la máa fi gbàdúrà fún Ọọ̀ni tó bá wà bẹ́ẹ̀ kẹ́mi kó lè gùn olówó jẹ́ pé gbogbo ibi tán jọba sí pátá tàbí gbogbo káàárọ̀ òjíire dé lóyìnbó tán ti lè máa lo àkún tán lè máa lo gbẹ ọmọ ọ̀ràn ọba àdóníyàn nípasẹ̀ Ọọ̀ni Ilé-Ifẹ̀. ẹ ṣeun yìí bàbá ẹjọ́ ǹjẹ́ òrìṣà tẹ̀ ń sọ yìí ǹjẹ́ òrìṣà àkún ni a lè pè é ni. òrìṣà àkún ni tó dìdà nínú yẹn.